Bọọsi akérò méjì kó sẹ́nu ọkọ̀ Akoyọyọ, èèyàn 12 ló kú. Ìjàmbá mọ́tò kan tó ṣẹlẹ̀ lópòpónà Ifẹ̀ síbàdàn láàárọ̀ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 19 oṣù karùn-ún ọdún yìí ti rán èèyàn 12 sọ́run àrèmábọ̀ nígbà tí èèyàn 8 farapa. Gẹ́gẹ́ b'Aláròyé ṣe gbọ́, orí bíríìjì odò ṣáṣá tó wà níkọjá ìyànà ìlú Gbọ̀ngán nípínlẹ̀ Ọ̀ṣun nìjàmbá náà ti ṣẹlẹ̀. Ṣe la gbọ́ pé àwọn bọ́ọ̀sì Hummer méjì tí wọ́n ń lọ sí ọ̀nà Ilé-Ifẹ̀ fi ojú ọ̀nà tiwọn sílẹ̀ tí wọ́n sì dojúkọ ọkọ̀ Akoyọyọ tó ń bọ̀ látọ̀nà Ifẹ̀. Ṣe làwọn méjèèjì larí mọ́ ọkọ̀ Akoyọyọ náà tí èèyàn 12 sì gbẹ́mìí mì lójú ẹsẹ̀. Ọkùnrin kan tíṣẹ̀lẹ̀ náà ṣojú ẹ̀ Rasaq Ọlátóyè ṣàlàyé pé ọlọ́pàá pẹ̀lú àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ ojú pópó ni wọ́n kó àwọn èèyàn náà kúrò lójú ọ̀nà. Ó ní ìjàmbá ọ̀hún kọ́kọ́ fa súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ lópòpónà náà kó tóó di pé wọ́n kó àwọn tí wọ́n farapa lọ sílé ìwòsàn tí wọ́n sì palẹ̀ àwọn tí wọ́n dolóògbé mọ́. Alukoro fún àjọ sífù dìfẹ́ǹsì lọ́ṣùn Kẹ́hìndé Adélékè tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ṣàlàyé pé àìbọ̀wọ̀ fófin ìrìnnà ló fa ìfẹ̀míṣòfò ọ̀hún. Ó ké sáwọn awakọ̀ láti máa ṣe pẹ̀lẹ́ lójú pópó kí wọ́n mọ̀ pé eré àsápajúdé máa ń yọrí sí òfò àti àdánù ni. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.